شارعا بلوى مرابينا كل مرضى أنت يا شافي فاشف داودنا أنت رحيما وآوي ربنا أنت المحافظ والعراق والمضرابين وآفينا على بوائد فأنت داودنا كل البريات والآت آمينا وعليك السلام فسلم أبدة فالله يرشدنا سئيما وكامينا بجهود أمنا ثم أبية ثبت بجهود أمنا ثم أبية ثبت بجهود أمنا ثم أبية السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. Akiyalong waktunya Nabi Muhammad sallallahu alaihi wasallam. Pada kemungkinan amanya sistem itu kewa bukan kiasikannya. Kita cukup bilina afeki nani. Itu satu kali nalansi, isa walansi, unishi, ufuasi ni oyo dale fuani. وقبل كل شيء تتوسنكم نعم اللسان ونعني الفائب رأينا وكتفا اسماعيلا كتوم بابا ناي بكيوان تدواوا ni sajuje abuni jilal bayi ya fa Ibrahim banki dodo jamo orewa wala jose wala fa àtàwọn gbajúmọ̀ tí wọ́n fẹ́ràn àwọn torí ọlọ́run tí ó tó lè wá kí àwa sọ tàbásọ láàrin ìṣẹ́jú méjì kọ́lọ́n jẹ́ kó lè wúlò fún wa àtàwọn aṣọ àtẹ̀yìntẹ́ gbọ́ ọlọ́run dákun jí gbogbo wa papọ̀ sórí rẹ̀ mo dúpẹ́ fún gbogbo jẹ́mọ́ alápapọ̀ lórí ọpẹ́ náà ní àfa Ibrahim fẹ́ sọ̀rọ̀ lórí kí n tó fi dátọ́ mi díẹ̀ kí n fi wo kí la fẹ́ rí ọlọ́run ọmọ táàwí àti ìmọ̀ táàsù ọlọ́run fọ́nà mọ́ wa. آمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله والصلاة والسلام على أشرف رسول الله سيدنا محمد بن عبد الله صلى الله عليه وعلى آله ومن تبع سنته وسلك مسلكه ونهج إلى يوم الدين. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run alhamdulillah arákùnrin adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run dáadáa alhamdulillah pé Ọlọ́run ti ẹ̀ ṣe àwa báyìí kò ṣe wá báyìí ẹ jẹ́ adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run dáadáa alhamdulillah rabbil alamin. èyí tí a kọ́kọ́ ṣe nínú àdúrà àwọn bàbá wa ní ilẹ̀ kútù jíire wọn ní bàbá dami sórí ilẹ̀ ní ń bọ̀ ṣùgbọ́n gbọ́ ya àwọn kan níbẹ̀ yàn bá ti rí agbárí ni ẹ̀wọ̀n ní bàbá dami sórí ọ̀sán tẹ́sẹ̀ àwọn kan ní bàbá dami sórí ilẹ̀ ní ń bọ̀ ni torí bí yàn bá dami sórí ó ṣe kọ́ mọ́ sàn tẹ́sẹ̀ bí yàn bá ti rí agbárí báyìí omi ọ̀dà sílẹ̀ lẹ̀ òní sàn tẹ́sẹ̀. àwọn bàbá náà wọ́n tún ní ẹni a bá fẹ́ rí làárí kò sígbà tá a jíbọ́ tàtà rí yàn bẹ́ẹ̀ bá wẹ̀ wọ ṣòkòtò lọ́tẹ̀ ń bí ìdúgbò lọ́lọ́mọ fẹ́ tara rí èèyàn kan ní olófin ni àwa tó bá ń bí sí gidi wá ní èèyàn làwa náà. bí àwọn bàbá náà ni wọ́n tún fi kọ́ ẹ pé gbogbo ẹnikẹ́ni tí bá ń fi agbára káká lo nǹkan ajẹ́fẹ́ agbára káká ló fi rí gbogbo ẹnikẹ́ni tó bá rí tí bá ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ajẹ́fẹ́ tí ń lò ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ọgbà rí ọ̀kan sì sàn jù kan lọ olúpilé àti olúpilẹ̀ olú làwọn méjèèjì ṣùgbọ́n olú kan bá kan lẹ̀ ni
bí olúpilẹ̀ ọba pilẹ̀ ẹlẹ̀ kò sí tí olúpilẹ̀ ọ̀pọ̀ lélẹ̀ lórí. àwọn bàbá wa Maulana Fadilatu Sheikh Dawud Alfanla Abdul Majid al-Imam al-Jami' li baldati Gbẹ̀dẹ ọmọ Jawara. ọlọ́run máa àwa dúpọ́ lọ́dọ̀ ọlọ́run dé kí n má fa ọ̀rọ̀ kù torí iyì ojú ọ̀run àbí iyì ojú ọjọ́ òun ni kí èrè ọ̀sẹ̀ díẹ̀ kójú tó rọ̀ béèrè ń bá wá sí ọba èrè ọba tètè wá dáwọ́ dúró wọ́n padà máa bú èrè ń gbé èwo ni wọ́n ti ń ṣe ní ìdíwọ̀lẹ̀ tó tutù lẹ̀ olè gbọ́n dé ìfọ̀ yẹn àyẹ̀mí ọmọ wọ́n ti rádaràdá tí ń ṣe ní ìsìtì òjòjú ọ̀rọ̀ sànsàn èyí ò ní ìfẹ́ àmọ́ àwọn bàbá wa kẹ́ bí gbogbo wa ti mọ̀ ní ìlàfì kan ní nkpọkọ tọrọ náà nbánikake pọpọ àlè rọọsì ẹ amaba rọọsì ẹ ní ẹjẹ akéyọ kan ọ farabalẹ̀ àwọn baba wa ní ọ̀pá àsìkí wọn ní márùn ní àwọn baba wọn dùn pé náà wọn fi kọ́ Ọlọ́run jẹ́ àárín wọn pẹ́ wọn ní owó tó ní láárí láìsẹ̀ so ọmọ gidi ọmọ àlùbáríkà láìsẹ̀ pàpàǹlági àlàáfíà tó nara tán ẹ̀mí gígùn àti ìfọ̀kànbalẹ̀ márààrún yìí kọ́lọ̀ ní gbogbo ẹ̀ fún gbogbo jama kọ́wá bá wa jogún àlékún rẹ̀ fún bàbá wa alfàlà bisimilayi ní ìlàfẹ́ bisimilayi rahman rahim ìlàfẹ́ kọ́líṣ ìlàfẹ́ ìlàfẹ́ ṣìdáwọ̀ ìwọ̀sẹ̀ wọ́n yà á gbẹdọ̀ bá a zàgbé alẹ́ ti yà sí àwọn ọmọ ìjọ wa àmàlà mìíràn. èyí tí àwọn bàbá wa ní kí n ṣe ní ṣókí gẹ́gẹ́ bí ìṣe wọn àṣà wọn àti ìwà wọn tí gbogbo wa ti mọ̀ tí Ọlọ́run tó fi ní kí atúmọ̀ àpòkátọ̀ Ọlọ́run lára wọn ju báyìí lọ tí gbogbo wa fi fẹ́ máa rí wọn ní gbogbo ibikíbi láìsí orílẹ̀-èdè yìí nìkan òun ni ká má fojú pààyàn rẹ ká má fojú rí náyàn bẹ́ẹ̀ bá ní ta ló kù lóòótọ́ ẹni ó kú ti kú àmẹ́ni ó kú ọyọ̀ tó sí ọ. àmọ́ àwọn bàbá gbogbo wa mọ̀ pé wòye sanpá táǹkù kọ́dà àwọn ọmọ kéwú níbikíbi táwọn bàbá bá ti fẹ́ sọ̀rọ̀ sí wá sí gbogbo bí wàá tilẹ̀ kásìkò ọ̀há tó àwọn bàbá ọ̀ sálámà sáwọn àtọ́ba ẹ̀kọ́ sálámà sí ládùúgbò àwọn ọmọ wa jẹsẹ̀ mọ́lẹ̀ pé ilẹ̀ ń sùn bàbá tó lọ jẹ́ dákọjá abẹ́rẹ́ wá sí oye àfáàtẹ́ lọ kí òkúkú tó yín àwọn gbogbo bí wàá ti jẹ́ obìnrin mọ́mọ́ àdúgbò àwọn àfá àdúgbò ẹ̀jẹ̀ àjọ sí nígbà tó mọ́ bá wá dá kọjá tó wá gbé àwọn bàbá rẹ̀ kọjá tó wá gbé àwọn láti jìnnà tó ń bá hùwà àgọ́ sí káwọn ó tún wá dé ká tún wá pa àwọn tí ń bẹ ládùúgbò èsì èèyàn ni èyí sí bẹ́ẹ̀ ànábì Ọlọ́run kò sí bẹ́ẹ̀ ọ̀sánàbí Ọlọ́run tó láfojú di ọ̀sánàbí Ọlọ́run onígbèraga ọ̀sánàbí Ọlọ́run tí gbé mú òkè àwọn ànábì Ọlọ́run máa ti rí ni náà làwọn bàbá wa ń lò ní ẹnu àwọn bàbá ìmáàmù nígbẹ̀dẹ̀ àwọn bàbá àlùfáà ńlá wọn ní àwọn bàbá wa ìmáàmù àgbà nílùú Ọ̀tẹ́ tó tọ́ àtàkùnlé dákun Fadilatu Sheikh al-Imam Ishaq Abdulrahman àwọn bàbá ní akí wọn púpọ̀ ọlọ́wọ́n jẹ́ àwọn bàbá wa ìmáàmù ọpẹ́ fún wa ọlọ́wọ́n jẹ́ mi wọn kù wọn látọ̀dọ̀ àwọn bàbá ìmáàmù àgbà òfin wa dọ́dọ̀ wọn gbọ́ àwọn bàbá tí wọ́n jẹ́ aláàfáà nílẹ̀ yìí lágbàgbà àwọn bàbá ní káàdì àgbọn ni àwọn bàbá ní ọ̀dọ̀ àwọn bàbá ní fowóṣe ni ọba àforíjì wọn gbogbo àwọn bàbá ní àwọn bàbá máa dán gbogbo àwọn bàbá tá a máa rí lórí bàbá arọ́wà sí àgbà gbogbo àwọn bàbá tá a máa rí pẹ̀lú àwọn bàbá ìmáàmù àwọn bàbá sóò Dáúdà Alfanla ní ká kí wọn o pẹ̀lú la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. àwọn bàbá ní bàbá tí ń kó mẹ́ta ara wọn ni kí á kí àwọn bàbá wa Fadilatu Sheikh Suleiman Abdallah al-Maktoum bàbá wa mudiru Markaz Darul Qur'an tí khalifa wa Muhammad Yasin Suleiman Abdallah wọn wà láàyè wọn báyìí gbogbo Darul Qur'an lápapọ̀ bàbá Alfanla ní kí á kì í wọn ní ẹkú dìde ẹkú jòkó khalifa Yasin lọ́jọ́ mi yóò gùn àwọn bàbá ní kí àwọn ìmáàmù wa khalifa wa Abdul Fattah al-Baraka púpọ̀ gbogbo àwọn afáwà yìí ní iṣẹ́ àwọn bàbá ti dọ́dọ̀ wọn ní pẹ̀lú ìránṣẹ́ afáwà tí wọ́n sì sábà bí wíwá ìlú ni kọ́dà àtúndé bí àwọn bàbá tó ń gbé gbogbo afáàtà nípa ọkàn sí ìgbé òde bẹ́ẹ̀ afáàsì ní mo ti débẹ̀ àwọn bàbá tó wá ní kí á kì í sí orí ìgbèkó àwọn khalifa wa fún gbogbo Qadiriya ní àṣà jẹ̀ǹfẹ́ rí wí ẹ̀kọ́ máa ti gba àgbà tó jọ́ rẹ̀ ní orí tó bùkú mọ́ sí bùkún èyí ò lè bùkú ayé bàbá wa ní sẹ́kẹ́ndì bí n bá bùkún èyí ò sì lè bùkú
ọ̀bì bẹ́ẹ̀ bá ní kéèyàn ọmọ yín bélò tó kù kò sígbà tó ní sẹ́ bélò tó kù bẹ́ẹ̀ máa ń tojú baálẹ̀ tó ní yín baálẹ̀ tàná ọ̀sẹ̀ lọ́wọ́ ó tún sẹ́yìn bàbá wa baálẹ̀ àmọ́ èèyàn ni wọ́n ajẹ́ pé baálẹ̀ tó ní igi o bàbá wa Khalifa Kadiri alápapọ̀ Fadilatu Sheikh Shuaib Ibrahim Akorede àfọwọ́nẹ́wà pẹ̀lẹ́ al-mutawadi' jiddan ọlọ́run ní gba bẹ́ẹ̀ lọ́wọ́ yín àbáwá afáàlá ni a kì í púpọ̀ àti gbogbo Zawiya Kadiri alápapọ̀ ìdọ́dọ̀ afáwà Abdul Wahid ní ilé abẹ́lọ́hùn àti gbogbo Ikhwanu Qadiriyun. Alfáwà Alhaji wa Musa Labaika àwọn àbáni a kì í púpọ̀ ọmọlúwàbí ni àti gbogbo tí bá sọ mọ́ àfáà Musa lá bákan náà Ustaz Musa ní Darul Quran ní gbogbo ẹgbẹ́ lọ́hùn àbáwá afáàlá ní kí a kì gbogbo wa pátápátá afáwà Abdulgani náà wọn ni kíákíá àwọn náà pọ̀pọ̀ tọ àbàbá ní àwọn àna òṣìṣẹ́ dákọjá kékeré àna òsì Alhaji wa Ibrahim bàbá Fáìdá bàbá níbi àná bá gbé yẹn bí tàpásílẹ̀ àná ẹsẹ̀ olúwa rí ọ̀rọ̀ ọbẹ̀ tàpásílẹ̀ ní ọgbẹ́ ẹgbẹ́ bí ó fọ́n yàwó ọba gbàmbọ́ọ̀lù ẹsẹ̀ ní ọkàn ní lónà gbogbo àwọn àna wa ìkúlẹ̀ tèmi náà rí o báyìí ti dàdé òjẹ́rí kí n bọ́ pàtàkì sí fìlà o. أهلا وسهلا ومرحبا مولانا الشيخ شعيب المتواضع àfọwọ́ Ṣuaib bàbá ní sẹ́kẹ́ndì ọlọ́run ní kẹ́ nífẹ̀ẹ́ bàbá wa fáńlá púpọ̀ púpọ̀ ìsìn máa hàn lára wa tá a bí ọmọ wọn náà ni bá a bá ti ríra wa báyìí àríkẹ́ àríyọ̀ ni àwọn bàbá lọ́wọ́ máa dún sí gbogbo ìgbà. àwọn sábà wa Tajudeen àti àlùfáà wa Abdul Latif gbogbo ẹ̀yìn àlùfáà wa pàtó ọkọ̀mọ̀kéwù akọ̀mọ̀lẹ́kọ̀ọ́ àfọ alásàlátù wà fún oníwìrìdì fún sùnfì kódà wà fún jálàbí náà táàsì bọ́lọ̀ ti fẹ́ kura bí ó níyì ẹ̀sìn padà lẹ́yìn ọkùnrin yìí gbogbo wà fún jálàbí nù àwọn bàbá la gbogbo wa náà kò sí fún àwọn bàbá fi ní ájúwa báyìí àwọn bàbá ní àwọn ní pé gbogbo bí kíbi tẹ́ bá ti rí àwọn àtẹni tí ó kéwú lọ́dọ̀ àwọn àtẹ̀tí òsì ẹ̀gbẹ́ sàká ní ọ̀dọ̀ àwọn ẹ̀sán bùkátà ọlọ́run máa bùkátà yìí. àwọn bàbá ní kí á kí gbogbo àwọn jàmá àwa tí wọ́n jẹ́ onímọ́tò látọ̀dọ̀ àwọn chairman ó fi wá dé gbogbo ibi tí ó yẹ kí ó dé. àwọn bàbá ní kọ́dà bí a bá rí mọ́tò lásán gbogbo èèyàn mọ́ sì dìde wọ́n sì wá kí àwọn. kọ́dà àwa náà tá a tún jẹ́ ọmọ pàápàá bá ń kọjá lórí ìgbàgbà sàlámù alaykum wa ẹ̀lẹ́ àfa sàlámù alaykum òun ni. bẹ́ẹ̀ àwọn bàbá sì ní ẹni tó dìde tó kíyàn tó ń lé ṣiṣẹ́ yẹn pẹ̀lú tó jẹ́ gbìyàn pàtàkì ni bọ́ ọba ti ń kí ẹnìkan bẹ́ẹ̀ ló sì ń ṣe ẹlòmíì torí ẹni tó bá kọjá tó kí wọn ni òrì pé sí kí àwọn afárá kìíní bá wọn àbá alágbẹ̀rẹ̀ ni wọ́n sáré gbogbo wọn sáré kúlẹ̀ àwọn bàbá ní gbogbo tẹ̀ ń bùkátà ọlọ́run lẹ̀ ń bùkátà nẹ́bí lẹ̀ ń bùkátà ọlọ́run ń bùkátà yín ọlọ́run àánú ìkẹrì ayé ní òsì ìbámu ká fọlọ́pọ̀ bákan náà wọn á ní àwọn bàbá wa tí mo fi bọ̀wọ̀ àtàkùnlé dáwọ́ tí ọlọ́run dá ọjà tòmí fún àwọn bàbá ní kí n kí àwọn alájà wa ní ìjọba àwọn alájà wa Khadija wọn ní àwọn alájà wa ní kẹ́ ọlọ́mọba kẹ́ wọn ọlọ́run àánú ìkẹrì àti gbogbo àwọn ìyá tuntun yẹ ká ṣàdúrà fún wọn ní àwọn bàbá wa àwọn alájà wa Ibrahim Alágòdè wọn ní bàbá dáadáa ni wọn púpọ̀ nígbèdè níyì náà wọn ní kọ́dà àwọn òtún wa mọ̀ yìí pé bàbá tún wá gbá yìí lọ́tẹ̀ẹ́ tó bá ti mọ̀ wọn tó ń gbèdè òun wa ń bí àwọn bàbá náà ìbí àwọn bàbá náà ìbí wa ní bàbá àmọ́ yìí tá a lè fi wéra wọn ni bí bàbá Alágòdè bá ń ṣe nǹkan gbèdè báyìí gbogbo ọ̀tẹ́ fẹ́ẹ̀ tán síbẹ̀ bí wọ́n bá tún ṣe lọ́tẹ̀ẹ́ náà pé kálukú ti wọ́ wá láti gbèdè láti fi kíbi nu wọn á ní àwọn bàbá ní Ọlọ́run tó mọ ọmọ tó ṣe yín báyìí tó wá fa àwọn ọmọ alálùbáríkà kẹyìn àtọkùnrin wọn àtọkùnrin wọn Ọlọ́run lè jẹ sùn fún lórí Al-Qur'an al-Karim la hawla wala quwwata illa billahi al-aliyyil azim méjìlá kọjá àṣẹbí mọ́kànlá tó àwọn bàbá wa aláǹgùwá ní gbogbo ìlú ẹ̀dàkọ̀já ní sẹ́yìn èyí ń ọjẹ́ tiẹ̀ ní gbogbo bàbá wa aláǹgùwá àwàsíbí ìtòwó wa ni èyí ń sàgbà fún ọlọ́fẹ̀ẹ́ àwọn bàbá aláǹgùwá ẹ̀yà ní sẹ́yìn bàbá wílẹ̀ ìjẹta ó dáa púpọ̀ àwọn bàbá àlùfáà ńlá ní kí bàbá wa aláǹgùwá pàtàkì Ọlọ́run ló ní kókò fún bàbá wa aláǹgùwá ní fíldù fún gbogbo òlu
àwọn bàbá wa láǹgó àti ìlú Ọ̀tẹ̀ lápapọ̀ ní tìlé tóko bàbá wa láǹgó àgbòdo Ẹ̀gbá ní tìlé tóko efiwa lórí gbogbo àwọn bàbá wa láǹgó àtọwà tó gbogbo àwọn bàbá mọ́gàjì bàbá mọ́gàjì ayédè tàná ọlọ́mọsàbà àforíjì wọn bàbá Ibrahim Ayinde mọ́gàjì tòní náà láyédè àti gbogbo agbègbè ọlọ́jẹ́mi wọ́n gùn ẹ̀rẹ́kùn ẹ̀ bá sáámi náà dáadáa àwọn bàbá wa nílá pé bàbá wa láǹgó wa kìíní kejì ìfiwá lórí gbogbo baálé gbogbo baálẹ̀ àti gbogbo òlú tó yí wakọ̀ tó yí Ọ̀tẹ̀ ipò wọn ni ìkẹ́ Ọlọ́run ọ̀nà Ọlọ́run ọmọ àgbà gbogbo alápapọ̀ àbá náà ibi láti gbẹ̀dẹ̀ àbá àgbà ńlẹ̀ Jerusalem àbá ìmáàmù ńlẹ̀ tuntun àti gbogbo àwọn jama àyèmọ́tò rawati wọ́n tẹ̀lé àwọn bàbá wa tó jẹ́ pé bẹ́ẹ̀ tí tẹ̀lé wọn náà nù gbogbo ẹ̀yìn yá wa àwọn bàbá làwọn kì í púpọ̀ ẹ̀bí ni ìfẹ́ jẹ ọjọ́ lọ tán gbogbo àwọn ọlọ́mọ akéwù náà láti lọrin láti làwọ àwọn mú wa lókè súnà àwọn mú wa balùwẹ̀ àdínní àwọn mú wa ẹlẹ́hà alájí wa Ismail ọ̀tọ̀lọ́yẹ máa kí yín oyè mẹ́ta lè jẹ pọ̀ ojú èké ni láti wí nígbà tí ọ̀la rí yẹn jiyàn. Allahu Akbar yẹ́n bá gbọ́dọ̀ tóbi. Allahu Akbar. èyí kí àwọn ìmáàmù wa ẹlẹ́hà lọ́wọ́ làwọn ìmáàmù tó wọlé àwọn ìmáàmù wa al-barika alimami Abdulfatah Abdulhamid al-barika àti al-barika òun náà kó ìdí nbẹ nílẹ̀ ẹ bá gbọ́dọ̀ tóbi. Allahu Akbar. Aba ìmáàmù ẹlẹ́hà arájú wa Ismail ẹ̀fẹ́ kí o ẹ̀ sọ. ní ibi tí àwọn bàbá afáàlá ti ní kí á kí gbogbo àwọn jàmáà lábẹ́ ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tí ó ti pé yìí wọ́n ní ọkọ ìyàwó tòní wọ́n ní gbogbo jàmáà ilé alágbàdo pátá látòkè délẹ̀ àtàtàǹbẹ̀lẹ̀ àtàtàwà lẹ́yìn òdì lẹ́nu àwọn bàbá wa ìmáàmù alfanla bàbá ìmáàmù gbẹ̀dẹ̀ wọ́n ní gbogbo tí jẹ́ ilé alágbàdo àti gbogbo ilé kọ̀ọ̀kan náà tájọ wà lágbègbè ọlọ́run rí wa bẹ́ẹ̀ kó tó so gbogbo wa pọ̀ ọlọ́run ní ṣe wá lọ́ta ara wa wọ́n ní gbogbo tí jẹ́ ilé alágbàdo látòkè yányá àtàlágbàdo wa ọlọ́run náà àti gbogbo bí alágbàdo bá wà ọlọ́run ní já máa padà sí ibi wọ́n ní bùkátà tá a wá ń ṣe lónìí ọlọ́run ní fìbànújẹ́ pípọ̀ fún wa ìdùnnú àlùbáríkà láàrin bẹ́ẹ̀ ọlọ́run ní jẹ́bànújẹ́ ọgbẹ́ yẹn ọlá aláhàwùlà wàlà quwwata illa billahi al-aliyyil azim subhana rabbika mamu wẹlẹ àwọn alájọwà Ismail ọbẹ̀ láti rí tiwọn ó fi wá lórí èmi àbúrò wọn náà àfa bìlìgẹ́nì àti gbogbo àwọn tá a jẹ́ ọmọ akéwù àtàwọn tó tún bẹ́ńbò míì náà àwọn náà ìmáàmù ẹlẹ́hà alibáyàsí àwọn ni ìmáàmù ẹlẹ́hà tó bá dàsìkò tá a kírun àwọn náà ni àfa ẹlẹ́hà tó bá dàsìkò ọlọ́wọ́n gbà bí fọwọ́ bọ́jú àwọn náà tó wà ní aláàjì ẹlẹ́hà tó tá a bá tẹ̀lé sábàkà táàkà alẹ́ ẹgbẹ́ ni wọn tí òun àtàrí àjàrà ògbóni òun ni bàbá wa àgbẹ̀ ẹlẹ́hà àmọ̀ ṣe sàádà tàmbẹ̀ láti mọ̀ ṣe sẹ̀mí àwọn bàbá wa ní èyí ń wà èyí ń jẹ́ tí wọ́n bá bọ́ láàrin rẹ̀ fún wọn ń jẹ mọ̀ subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin ẹ bá gbọ́dọ̀ tóbi. Allahu akbar. wọ́n pé kíákí náà ti nẹ́ta wọ́n wà fún Ibrahim wọ́n sàbíkún àlùbáríkà náà. بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. ìjókòó yìí bí a ti fẹ́ kórìí náà lọ́ọ̀ ní kórìí èmi náà mo ní kí afa ìgbẹ̀fàtà ètò pè wá níbi tó gbogbo àwọn afa àti wá sí ní ọ̀rọ̀ sọ fún pátá olóhùn tẹ̀ ti sọ fún ọ̀pọ̀lọpọ̀ tó wá lọ jíṣẹ́ tèmi náà ká sàtàn lọ́tọ̀ olólùwọ̀n ní ká fẹ́ràn ara wa báwọn àgbàlagbà náà sì ti ṣe ń dá máa dùn ní kọ́mọ́ dàrú mọ́ wa lọ́wọ́ orí tí èèyàn ò bá dùn tí ìdàrú tẹ́yìn onímọ̀ ìwé èèyàn ní nǹkan tí ó máa tájẹ́ lára tó mo jẹ́ àfa wọ́n mọ̀ mí wọ́n ń pè mí tí nǹkan mi ò mọ bàjẹ́ lọ tó yàn mí fura ọlọ́run tó sì jẹ́ bàjẹ́ lọ́wọ́ àwọn tàná kọ́mọ́jọ́ bàjẹ́ lọ́wọ́ àwọn náà nísìnyí tí wọ́n á gbọ́ ṣe tí gbogbo wọn pé ṣé èmi wọn dá lóhùn ni àbí àlùkùránì ní àbọ́lọ̀ wọn pọ́nlé kálukú ló ní tí ó ṣe ń lé àfa Yàsìn ní àfa Kọ̀dìríyà ní àfa bàtà ìlódé àfa Ṣùwẹ́bù ní àwọn àmì ìbáyà wọn sí ń tòṣì lù ẹni tí ń jẹ́ ìfẹ́ nù lára wípé kí nǹkan. bàbá kí fáṣẹ yọ kan ọba àdúgbò yẹn kí ẹgbẹgbẹ̀rún àìmọ̀ ẹgbẹ̀rún fáṣẹ pẹ̀lú àdìẹ ọkàn burúkú lọ. èèyàn
bí àfa Ibrahim ti bá a ṣiṣẹ́ tí àfa tó láti lọ rin àfa wa MC gaali ó tún káwọn mẹ́ta tí ó bá wa ṣiṣẹ́ ọlọ́run sì ní jẹ́ wọn kọ́ àfa Yàsí ní ló ṣe wá sí nísìn àárí kí wọn lọ́dọ̀ àfa Yàsí àárí kí wọn lọ́dọ̀ àfa Fàtáyà àárí kí wọn lọ́dọ̀ àfa Kọ̀dùríyà ìyẹn kan dá wá kàkà sí láti fa àyà lé ẹni tí ọba ní kí tọmọ pé ààrẹ kọ̀ọ̀kan lónìí àwọn àfa máa fẹ́ràn ara wọn o yóò máa nù kó pé àwọn àfẹ́ ìfẹ́ ríra wọn lójú àkọ́tí dọ́dọ̀ ọlọ́run sì ní jẹ́ dọ́dọ̀ wa àfa Yàsí wí kankan fún wa. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام ورحمة الله وبركاته. láì ní fàárọ̀ púpọ̀ àlékún ẹ̀mí gígùn àlékún àlàáfíà ara àlékún fàyàbalẹ̀ ọlọ́mọba àtúnṣe fún àwọn bàbá wa آمين. àlékún ìkọ́yà àlékún ìyáyà àlékún àìnáyà àlékún ìmáyà ọlọ́mọba àtúnṣe fún àwọn bàbá wa. آمين. gbogbo tí wọ́n ń jẹ́ ìrẹsẹ́lẹ̀ láyé ọlọ́mọdé kan mọ́ta fẹ́fẹ́ rẹ̀ fẹ́ lù wọ́n آمين. mọ́tò fẹ́ gbogbo tọ́lọ̀ sí fún wọn lápapọ̀. آمين يا ẹni tí الله. ọba fẹ́ ìjákulẹ̀ náà fúnra rẹ̀ náà kọ́ sáájú náà lẹ́ẹ̀kan náà. آمين. olú ọmọ sọlú láti fún àwọn ọba láì ní wọn fún àwọn ọkùnrin púpọ̀ ní ọjọ́ kan nígbà tí àwọn ọba ní ká máa wá tó lẹ́kọ̀ọ́ kó tó di pé wọ́n tó ní ká máa wá tọ̀ ní Ìlọrin yẹn. wọ́n tà tí ikú wa lọ sí Ìságámù tilétilé tọ̀nàtọ̀nà lọ́dọ̀ àfa alustad Ibrahim náà àmọ́ tó wà gbà ní Ìságámù náà. gbogbo bá ti wá kó gbogbo mọ́tò lọ táwọn ọmọ tó pọ̀ lọ olùpadà pàwádàrí náà. kí ló fà. ẹgbẹ́ àná Muhammad jama sallallahu alayhi wa sallam. ìfaradàrí tọrọ owó mọ́tò ọ̀sàfẹ́kọ̀ mọ́tò ìjọ náà kí ló fà. gbogbo alárí rí i pé àti tẹ̀lé àfa àtẹ̀lé ọkàn ní kò sí tọ́fà ọlọ́jà ní ọpẹ́ eléyẹlé ńgbà dọ́hùn ibi kí wọ́n ṣe wá sí kí àwọn àbáwọ́ sí gbogbo ẹ̀ lọ́nà látìrì kan làwọn ọmọ tó ń wọlé tó rí nǹkan jí mọ́ ẹni tó rí tọ̀hún jí gbé ní o ti padà sílé. àmọ́ bá a dé Ságámù dé apàdé sí àmọ́rùn náà fọlọ́run sọ́ńdọ̀. radiyallahu ta'ala anhu. wọ́n bá wa tó wa. آمين. àwọn ní bàbá ó ṣe wá sí kọ́sàdúrà ni wọ́n pè wú fún wọ́n pe bàbá fún wá sí. àmọ́ àbá ní àní kankan tá a sọ yà yìí wọ́n kà wọ́n bá bẹ̀rẹ̀ sí máa dápẹ́ àsàlámù àlíkà ṣé wàá márùnlá àsàlámù àlíkà ṣé fọlọ́run sọ. Assalamu alaykum. ó ní wípé wákàtá padà dánù bàbá ò sí wá sí kankan ibi pa ọ̀pọ̀lọpọ̀ lọ nílẹ̀ ni. Allah. kọ́lọ̀ ń kọ́ wọlé ànábì Muhammadu sallallahu alayhi wa sallam. bàbá wa wípé níbi òun bá ti yọ wọ́n ní tùlú oṣù hẹ́ìlì ojú ọ̀nlẹ̀tẹ́ìlì bí sùhẹ́ìlì bá ń bẹ́ ta tẹ́ìlù ọmọ sí kídímẹ́ǹtì ẹ̀ kí ọlọ́mọ àfi ní lọ síwájú. Masha Allah. gbogbo àwọn ayé àyè àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà tọ́lọ̀ ní kárí àyíbi àlùbáríkà àwọn ọlọ́mọ jọ pé آمين. àṣàánú àwọn náà subhana rabbika. رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب. ẹ bá gbọ́dọ̀ tóbi. Allahu akbar. àfa àti ṣe wá sí fún wa. a sì dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. wọn kọ iṣẹ́ ta ọ̀rọ̀ wọn. pé pẹ̀lú òwúrọ̀ ọlọ́run bá ti gbà fúnra wa a fi gbádùn ayé náà ni. ọlọ́run tó ṣe bẹ́ẹ̀ fún wa ọlọ́run nígbà ní wálé. gbàsàlékún àlùbáríkà fún wa bá gbàsẹ̀. ọ̀nà àtẹ̀yìn náà ta. بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر وشانك والأبتر. afa wa alqadiriya ẹ̀yin náà wá wí nǹkan fún wa bá aṣọ ayé ẹ bá ń gbé kínní fún. صلى على النبي الكريم صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. ìjọba ìtì wà ní yàrá bàbá wa gbà ṣé o tẹ̀lé àlùfáà ńlá àbámọ́lá tẹ̀wọ́. wọ́n ní ká wá dúpẹ́ ni gbogbo àwọn àfáà kan àbá ní ọ̀tẹ̀ ó sì ní ká wá sórí ire ni torí pé ìgbà tí wọ́n gbọ́sẹ̀ bàbá wa níbẹ̀jẹ̀ tí a bá bèrè wá sí wa jíṣẹ́ wọn fún mi nínú àbábẹ́ tí wọ́n ń ṣe mu. ṣé Ibrahim ọ̀kan náà wà fáwa ní ilẹ̀ Yorùbá níyà yìí òun wá kọrin kan ó ní Nàìjíríà náà hàṣà kẹsí rátù àdìm wà
ولكن أهل الله قالوا وساسيا إذا كنت أقولي مدير نيجيريا هذا كثيرة علما نيجيريا هذا كثيرة علما mo ẹ̀rù ń bà ní ìjòkó yìí kan tó bẹ̀rù fún yẹn yẹlẹ bá àtàwọn Ọlọ́run bàbá sẹ́wù dàwùdì ẹ̀mẹ́gẹ́ bó ti dájú ní gán gbọ̀n wọ́n ti wọ́n báyìí àmọ́ ní kí n máa sọ Nàìjíríà náà hásá kàṣírátù àlìmá. Nàìjíríà náà hásá kàṣírátù àlìmá. sọ́ọ́lù wọn ti ẹ̀ lẹ́rù lẹ́mọ̀ sọ́ sọ́ọ́lù tó lẹ́mọ̀ sọ́ lójú ẹ̀kú olójú kan. ọmọ mi kọ́ ọmọ mi òun ni ọmọ mi tiẹ̀ wọ́n ti ń lọ́mọ lára Nàìjíríà náà hásá kàṣírátù àlìmá. Nàìjíríà náà hásá kàṣírátù àlìmá. ولكن أهل الله قالوا وساسيا ولكن أهل الله قالوا وساسيا ọ̀kan náà àwọn ẹni ọlọ́run ọba sẹ́wù dàwùdì wọ́n sọ̀rọ̀ nípa wọn wọ́n Nàìjíríà wọn tá a wà yìí hásá kàṣírátù àlìmá. hásá kàṣírátù àlìmá. àwọn àfọ onímọ̀ pọ̀ wọn ò níye pàápàá nílùú Ìlọrin kátà tó gbogbo ayé àmọ́ àwọn àfọ pọ̀ bẹ́ẹ̀ ni ǹjẹ́ bí ń jẹ́ àfààní sí ẹ̀rẹ́ tẹ́bi tẹ́ni Ọlọ́run bẹ lọ́wọ́ tiẹ̀ náà bàbá sẹ́wù dàrúdì báyìí lọ́mọ́ àbáwọ́ bàbá kí n mọ̀ hálùláì gẹ́là wàsáàsìyà ẹ̀sẹ̀kẹ́ndì tí fi ń parí orí mi ohun tó mú lóhun sẹ́bùkù lóhun ọba ń gbẹ̀dẹ̀ ní wàlákínú alùláì yára rọ̀fáṣíyá ọba wọn gbé àwọn onímọ̀ pọ̀ lóòótọ́ àmọ́ àwọn ẹni Ọlọ́run tí wọ́n jẹ́ nire tí ń jẹ́ lẹ́ni ẹ̀ta àwọn náà sọ wọn nínú wọn ọba sẹ́bù dàrúdì nínú àwọn ọ̀fà tí ń bẹ láyé ọ̀la ìdíje méjì wọn ọ̀la ìlàzù ọ̀la ìlàzù wíwà àti mímọ̀ àti nípa àjẹni Ọlọ́run wa ẹwọ sí alẹ́ tó wá gbé àwọn ọmọ wọn tán ní apá báyìí lọ báyìí apá báyìí lọ báyìí kí ni ń jẹ́ bẹ́ẹ̀ bọ́lá ń ṣe ṣe wọn náà ní ọlọ́pàá mi ò ní bọ̀ iṣẹ́ ẹ̀ka ọdún kọ́rí bàndírì máa pẹ́ tí ọba jẹ́ ẹranko a sì jẹ́ bí ìgbòlugi o tí ọba jẹ́ ẹranko a sì jẹ́ bí ìgbòlugi ọba lẹ́sàn-án. tí ọba jẹ́ ẹranko a sì jẹ́ bí ìgbòlugi tí ọba jẹ́ ẹranko a sì jẹ́ bí ìgbòlugi ọmọ ènìyàn tó bá rí yé tí ó bá ṣàyẹ̀ sí ọmọ ènìyàn tó bá rí yé tí ó bá ṣàpọ́nlé tí ó bá jẹ́ ẹranko a sì jẹ́ ìgbòlugi. ewì tí ò bá jẹ́ ẹranko a sì jẹ́ ìgbòlugi tí ó bá jẹ́ ẹranko a sì jẹ́ ìgbòlugi. ọmọ ènìyàn tó bá rí iye tí ó bá ṣàyẹ̀sí. ọmọ ènìyàn tó bá rí iye tí ó bá ṣàyẹ̀sí. tí ó bá jẹ́ra àbọ̀ a sì jẹ́ ìgbòlugi. tí ó bá jẹ́ra àbọ̀ a sì jẹ́ ìrọ̀mà. tí ó bá jẹ́ra àbọ̀ a sì jẹ́ ìrọ̀mà. ọmọ ènìyàn tó bá rí iye tó bá ṣàyẹ̀sí. ọmọ ènìyàn tó bá rí iye tó bá ṣàpọ̀nyẹ. tó bá jẹ́ra àbọ̀ a sì jẹ́ ìgbòlugi. tó bá jẹ́ra àbọ̀ a sì jẹ́ ìgbòlugi. tó bá jẹ́ra àbọ̀ a sì jẹ́ ìgbòlugi. ọmọ ènìyàn tó bá rí iye tó bá ṣàyẹ̀sí. ọmọ ènìyàn tó bá rí iye tó bá ṣàyẹ̀sí. tó bá jẹ́ ẹ̀kọ́ a sì jẹ́ ìgbòlugi.
dé sèyí kò dá gbèjò. Àmì ẹ̀yẹ tó sì yẹ bàjẹ́bàjẹ́. Àṣojú wa ni kò dá sẹ́yìn ẹni. Àṣojú wa ni kò dá sẹ́yìn dúní. Àṣẹ̀yìn dé ni wọ́n rọ́pò láyé. Àṣojú wa ni kò dá sẹ́yìn ẹni. Kò sí ìdí àṣẹ tí wọ́n bí ọ̀tẹ̀ sọ́bọ̀. Kò sí ìdí àṣẹ tí wọ́n bí ọ̀tẹ̀ sọ́bọ̀. Ọba yàtọ̀ sí wípé ẹlẹ́yìn fẹ́ràn. Ọba yàtọ̀ sí wípé ẹlẹ́yìn fẹ́ràn. Ọba yàtọ̀ sí wípé òdodo làwọn fẹ́. Kò sí ìdí àṣẹ tí wọ́n bí ọ̀tẹ̀ sọ́bọ̀. ما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين صلى الله عليه الكريم. àfáà ṣe púpọ̀ ọlọ́run dúpẹ́ fún mi. àti rí wáàsí gbọ́mbẹ̀ wáàsí tá a rí gbọ́tọ̀ ẹlòmíín lè má sọ wọn ní òṣọ́gbọ́n téèyàn lè dá tí ó lè dá nǹkan sí. ẹni kìnìún gbọ́dọ̀ pé olólàjò lè dá gbogbo yín. ábìlẹ̀ ẹ tó ṣe ìyẹn bàgẹ̀bàgẹ̀ ìyẹn ni téèyàn ò lè dáyé sí ẹni bá tẹ̀ mọ́ yìí yóò tó pa rẹ̀ jẹ́ yóò sì níwọ̀nba kọ́lọ́hún tó palẹ̀ rẹ̀ mọ́ àwọn kan ló ní ẹ máa ṣe téèyàn ò dúlẹ̀ ọlọ́mọgbà yóò fi fẹ́ lòmìn wá sí kan nù. àfáwà sọ ẹrù kọ́lá bó ti ṣẹ́jú kan àwa wí nǹkan fún wa àwa kan àfáàbò fàtà ìgbà náà àṣìránu rárá mọ́tà ń ṣe ẹ̀sà sọ kọ́dà bọ́jọ́ wákà wọn dá ẹ̀rì kankan mú bẹ̀ hikima ni wọ́n rí. صلوا على النبي الكريم. صلاة يبان النبي دادا. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره ياسين. Alhamdulillah. Hanya Nabi Muhammad Sallallahu alaihi wasallam. Àwọn bàbá ọlọ́run dákun fún àjẹkárí wọn pẹ́ ọba àṣìbù àti ọ̀dà ọlọ́mọdé ọkàn wọn. Wàláì tí èèyàn bá fẹ́ ayé tí dìbò tí wọ́n dà nísìnyí ọ̀pọ̀lọpọ̀ ọ̀bàjẹ́ ọ̀dọ̀ àwọn àfáàsì ní fi ń jáde. Àmọ́ òun tí wọ́n ti wù káyé orí mo ti lóore ètò àwọn ẹni ọlọ́run ní ṣàìsẹ́kù nínú ayé. Ní 1997 lọ́wọ́ lè ṣe ara àwọn bàbá lágbègbè onípẹ̀lú ẹ̀mí Abdullahi lóńgbòkì wọn ló fi machine gbẹmìlẹ ní ọdún àtòyìnbó bá dúdú machine wá àwọn ò lè rántí yí à ń pa afáàkùn ní àfáà rọ́dú àwọn ànífọ̀ ọmọdé wọn máa fáà rọ́dú ju orí wọn máa sí àmọ́ kó sàǹfààní fún un. lọ́wọ́ adọ́dọ̀ wọn náà. Ìgbà tí mo dọ́dọ̀ wọn mo kàn ní wọn ní àkọ́kọ́ dọ́dọ̀ wọn kò dọ́dọ̀ wọn sí ara wọn nínú mi yàrá kan kára kí wọn rẹ̀ ní. Wọ́n á bí nínú ìbéèrè kẹ́jọ́ ìbéèrè ní sinmi gbàgà. Wọ́n ní kílẹ̀ yìí náà rí nílá ìdá àbí kí n gbọ́n ẹni fẹ́ yà kù sí. Allahu Akbar. Wàláì mo wá fún wọn rí sẹ́dínà wọ̀. Jalla ta'ala. Tó sọ fún wa pé ọlọ́run tó bá ń tó ẹrú tó rí láì fún un tó sì mú wa báyìí. Nítorí dá ara lẹ̀ púpọ̀ láyé lónìí nìyí. Kí wọ́n rí ọwọ́ náà òun ṣàtúnṣe ó máa ń sábà fẹ́ yí ẹ̀rọ ńgbà mí tí ọ̀bá tó bó ti pè ara rẹ̀. Mo tún wá wú ọ̀rọ̀ náà nǹkan lára wọn tó ṣiṣẹ́ lára wọn. Ẹni لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. bẹ́ẹ̀ bá fẹ́ kọ̀ sí wàlẹ́ àwọn yìí bá ṣe kọ̀ sí. yìí ṣe pé nǹkan ń ṣe ya lókìkẹ́ ọ̀dọ̀ ní kí wọ́n ṣe ń kọ̀rọ̀ bọ̀ ọ̀hún. wàláì ọlọ́run lọ́rọ̀ wọn. nígbà bá sì rẹ̀ yàn
wàlá ìkọ̀sọ́ pé kí n fẹ́ dá sí i. wà á yọ̀bá máa ń pè é wá ní ìrọ̀ wà ó ṣòro kọ́ ńgọ́lọ́ máa dá mọ́yà ó ṣòro yí ọlọ́run má padà lẹ́yìn rárá apàdà sí ibú apàdà sí ìtàjú ọ̀dà ọlọ́run kọ́mọ́jọ ọkàn yìí kọ́mọ́jọ ọkàn gbogbo tí ọlọ́run ṣe fún yín ọlọ́run ṣáájú ọ̀dà mọ́jọ. bá a ti rí àwọn oúnjẹ dọ́gbọ́n àlùfà náà kọ́kọ́ béèrè wọn ń bẹ̀rẹ̀ ọmọ kára wàá sàn síbò ìgbé àlùfà nǹkan ní ọdún omi tí kò sí àwòrán tuntun náà bàbá ọlọ́run nípa àlẹ́yìn yìí o wọ́n fi lẹ́yìn ọlọ́run dàbọ̀ bí èyí tí ń sòrí dáa ọlọ́run tẹ́ bá lọ́jọ́ lọ́jọ́ tó fojú jù bẹ́ẹ̀ lọ kíta àwọn ọmọ ọlọ́run tó jù bẹ́ẹ̀ lọ na àwọn ọ̀gá àṣà ń dáadáa ọmọ ìlú ìṣẹ́ yìí bàbá náà lẹ́kọ̀ọ́ sí ọ̀nà ìjọba mi ọlọ́run tó ní ká ní bàbá fẹ́ èyí bá yí ọ̀dà láì níṣẹ́ bí àwọn afọ àbárí bí bàbá mi sọ̀rọ̀ wà náà yóò ní fún mi. pápá ṣe wọn náà ní ìwé káṣí oníṣòwò àṣìkẹ́ ni ó yà ń fi wọn níta ọlọ́nkọ́ ládẹ́gbẹ́ ọlọ́nkọ́ nípa àlẹ́ ìrọ̀bá ṣùgbọ́n àrẹ òkúta ọ̀nà ìṣẹ́ṣẹ́ àwọn ẹ̀sìn fún mi. alhamdulilayi rabbil alamin. iná tẹ́yìnà ká fún sẹ́kù sọ́ọ̀yì ọlọ́mọba sàlékún dáadáa ẹlẹ́kùn máa bá kí iná tẹ́yìnà dáadáa iye tẹ́ bá kí tí iná ní oṣù iná tẹ́yìnà láwà yìí oṣù tí ọlọ́run fi ti dáadáa fún àná olókọjá èyí tó tẹ̀lé ní hijira ọlọ́run sì ṣe al-khairul kathir orí tó pọ̀ fanabi ńgbà tó kọ̀ ní wákàlẹ̀ sí Madina orí tó pọ̀ lọ́gbà tó fowó àwọn afáwa tí wọ́n fi náfìlà lẹ̀ tí wọ́n fi lélẹ̀ tí wọ́n dá ọlọ́run ìpínlẹ̀ tẹ́ẹ̀sì ńlẹ̀ ọlọ́pàá yìí ṣe. wọ́n á ní ọba wa ayédè náà bẹ́ẹ̀ jòkó ọba ọ̀tẹ́ náà bẹ́ẹ̀ jòkó àbá wa ayédè ajíwa Ibrahim ẹni àwọn awí kan ṣètò kan yóò tún wá kan wọ́n ṣe kúrò lọ́dọ̀ ọba ayédè ń jòrò wọ́n ní wá pè mí wá pé àwọn sáfẹ́ ń wá bàdàn àwọn apá mi sọ̀rọ̀ tó ṣe pé ọ̀rọ̀ tó bí àǹfààní tó pọ̀ dáadáa wọn máa gbàgbé káwọn pìtàn náà ni ọ̀rọ̀ àwọn àgbàgbà dáadáa ọlọ́mọdé wọn tán lẹ̀ bísímilláhi àfà. gbogbo ẹ̀yin àgbàlagbà tẹ jòkó tẹ jẹ́ gbajúmọ̀ kí ni wọ́n ń wí ẹ sábà dàníyàn tì í. صلوا على النبي الكريم صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وأتباعه وسلم آمين. gbogbo ẹja sọ pé alhamdulillahi rabbil alamin. ẹja sọ pé alhamdulillahi rabbil alamin. gbogbo ẹja sọ pé alhamdulillahi rabbil alamin. الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين آمين. gbogbo ìlú títí mi ọpẹ́ náà gẹ́gẹ́ bí àfa wa olùkọ́ mi Ibrahim bá ti sọ ní àkọ́kọ́ ọpẹ́ náà ní àmàdá bàbá ọlọ́mọdé bá padà síbú padà rà bú ọlọ́mọdé kò ní rírí ọ̀là Muhammadu Rasulullah gbogbo lílọ bíbọ yọ musajọ ma jásí rọrùn ẹ̀rí ọ̀tá àdánwò ní ọlọ́mọ ìsàdánwò fún yóò ọ̀là yàrá kọ̀ọ̀hánì lọ́dọọdọ ọ̀là Muhammadu Rasulullah ọ̀là sallallahu alayhi wa sallam mélòó àfa dáńtí ń wọlé yìí wá ẹ̀wọ̀n tí wọ́n ṣe lónìí wọ́n anájẹ́ sí mùdírù ní fóònù lọ́hùn wọ́n anájẹ́ sí àlefa níyà yìí gbogbo àwọn àfa níkàlẹ̀ wọ́n anájẹ́ sí kálukú wọn pé ibùdó ẹ̀gbá wọ́n ní káwọn olùkọ́ wá pàdé àwọn ní ìyá yìí àìmọye àfàtà ń wọ̀lú wọn ò ní béèrè ẹnì kankan àmọ́ wílé ìdáyọ̀ ọlọ́ọ̀ni ọlọ́mọdé bá padà síbú ọ̀là yàrá kùràhánì lọ́dọ̀ ọlọ́run ọ̀là Muhammadu Rasulullah ẹ̀ ti ń wí ayé ń gbọ́ ọ̀dọ́ ṣe ń gbà àìní rí wí má ọlọ́mọ ìsàdánwò fún yín ọ̀là àwọn ni ọlọ́run ọ̀là àbáwọ̀ ilé-ha ọ̀là àbáwọ̀ àdìpọ̀ tàná ọ̀là àwọn tó ní ọlọ́mọdé mọ̀nira lápapọ̀ gbogbo ẹja pèsè pààtì ẹ̀yọ̀ nǹkan fún wọn wọlé àti makú bí àbùkátà ti wọn. bisimilahi rahman rahim alhamdulilahi rabbil alamin arrahman rahim maliki yawmidin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin amin. wọ́n ní àfa Ibrahim ayédè kọ́ nínú àwọn àṣìbáwò ẹ̀yìn náà ní ayédè náà ní ayédè ara kan náà ní. àwọn alọ́rọ̀ bí kọ́rọ̀ bí sàdé àmọ́ yẹn sì fún ọ̀sẹ̀dá pàtàkì mú. àgbà ọ̀dọ̀ iná tẹ̀ iná kà fún bàbá. bàbá àwọn pẹ̀lú àti ìfúlátẹ̀gbá òkè ìgbà ni. Bismillah ẹ má jẹ pẹ torí
àbàjọ yìí tó ń wà fún alájà kan pé tẹ̀síwá pọ̀ ń bọ́ ká ló ń da látàrí. sọ́wọ́ àwọn ọmọdé yìí kàwé. wọ́n yẹ jẹ́ gbogbo aná Muhammad dáadáa. gbogbo àwọn tó bá já sí pé ìjókòó bá wà gbà lálẹ́ yìí àti ṣíṣe wọn tí wọ́n ń ṣe pẹ̀lú wa tó bá tẹ́ wa lọ́rùn tó mọ̀ wá dáadáa káàdì nílẹ̀ lórí ẹsẹ̀ wa káyọ̀ gbogbo aná Muhammad dáadáa. bàbá ní ká jòkó lẹ̀ àwọn bàbá wa náà wọ́n jóyè wa pé Ànábì wa Muhammad Ànábì ní alamatu alullahi fiha salasa imana wa tasdiqo wa sabru mujamala. Ànábì ní àpẹẹrẹ mẹ́ta kan bẹ tá a máa rí lára àwọn ẹni Ọlọ́run tá a fi máa mọ̀ wọ́n lẹ́ni Ọlọ́run. Alákọ̀ọ́kọ́ òní ìmánà òní ká nígbàgbọ́ pẹ̀lú Ọlọ́run. Ìnígbàgbọ́ pẹ̀lú Ọlọ́run ní bẹ́ẹ̀ lára bàbá wa ni wọ́n fi ń pé gba àwọn àfa pé ká máa wá wí tí àwọn gbèsè wà dá. Gbogbo àwọn àfa náà tá à ń jọ máa kéwú ẹ jẹ́ ká kọ́ sí dáadáa yìí lára bàbá wa. Ètò ọba ti pín kónkálùkù wa ká nígbàgbọ́ pẹ̀lú Ọlọ́run pẹ̀lú ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì wàtẹ̀sídìíkọ̀ òun ní ìgbà Ọlọ́run gbọ́ lódodo. Ọlọ́run ní ń bẹ lára bàbá wa ìjòkó wọn tó Ọlọ́run ní ń òfin kankan mí ìlú gbogbo àwa tájọ́ ọmọ kéwà àbá ẹjọ́ Ọlọ́run wọn bẹ lára tiwa náà tẹ̀sípà àtàjogún lára àwọn tó bí wa ẹjẹ́ gbẹ̀sẹ̀ lé onítọ̀ àwọn bàbá wa báyìí. Bàbá ẹlẹ́kẹ̀ẹ́ta wọ̀sọ́ọ̀rù mọ́jàmílá ó náà ní sùúrù tó rẹwà gbogbo bí màá ti máa ń bẹ lára wa ẹja fi sùúrù ká fi tẹ̀lé bá a bá fi sùúrù tẹ̀lé mímọ́ náà wúlò ìṣẹ̀lẹ̀ náà wúlò àbá wa ọlọ́mọsàjárí wọn fẹ́ o ọlọ́run wọn láàbá wa gbà lọ́tẹ̀ lánàá ọlọ́run wọn láàbá wa gbà lọ́tẹ̀ lónìí ọlọ́run wọn láwọn tí wọ́n sẹ̀ wálẹ̀ níwájú ọlọ́run bàbá ọlọ́mọdé máa padà sí ibú wàlá kó jẹ́ mọ́ bàmí sábẹ́ náà dáadáa wàlá amínà amínà subhana rabbika rabbil izzati amma yasifun. Iná àtẹ̀yìn náà ta fún àbá wa ní òkè ìgbà ní àtẹ̀yìn náà ta. Yọ nǹkan fẹ́ fàjáde ń bẹ̀ ń jáde náà nù. Ìlọ́kùn bá ti máa ṣe é nù o. Àwọn ọgbọ́n ní ìtàlẹ́nu ó kà àwọn afá méjì tí wọ́n pè o. Ọgbọ́n ní ìtàlẹ́nu bàbá Ẹlẹ́hà ọdí Allahu ta'ala anhu wa rahimahullah. Nígbà tí àwọn bàbá wa àfá gbà lọ́tẹ̀ lánàá. Yaba ti jihadu báyìí afá gbọ́ wà débi àtẹ̀lé wọn bàbá wa Ẹlẹ́hà náà wọn nífẹ̀ẹ́ ara wọn gbogbo àwọn afá gbogbo pátá wọn àjọ kójọ afá gbọ́ afá ń bọ̀ afá fọ́tẹ́ńbọ̀ afá wa ara náà wà wá àwọn afá wa ní gègé ní ilé gbogbo ńlọrin mí náà mo ti kéré mọ́ níjọ́ náà mo mọ̀ wọ́n báyìí tí wọ́n jọ tẹ̀lé síbẹ̀ ní Nàìjíríà bẹ́ẹ̀ kọ́ gbogbo àwọn afá bẹ́ẹ̀ wọn rí láì fi ara wọn kì í ṣe pé wọn ò rí wọn ya sí ní o tí kankan bá tẹ nìkan gbogbo wọn ní ọjọ́ dìde kódà bẹ́ẹ̀ nìkan máa bá wọn gbé àdúrà lágbájá wá bẹ̀mí ládùúrà kan kì í mú ọ̀rẹ́ bàbá ọ̀rẹ́ mi ẹnìkan mọ̀ bẹ̀mí ládùúrà kan ká tó tọ̀ owó bí ya lájọ sí ẹ̀dá kan mẹ́jọ bọ́ báyìí ti wọ́n dájú tó gbajúmọ̀ tó ẹ̀jẹ̀ máa tẹ̀lé ra wa afárá àyàsí ẹnì ojúkò mọ yọ̀dá ẹ̀ka náà ìwà fẹ́ pápẹ́ lórí ìdúró àwọn afárá sọ ebù ẹ̀ fún wọn lówó lẹ́ẹ̀kan ọ̀ bá sọ ebù ẹ̀ ti fáfá àyàsí lówó lẹ́ẹ̀kan gbẹ̀yìn yá wa ẹ̀ fún wọn lówó owó tẹ̀ ń bá wọn yòókù ẹ̀ ń sọ ní o ẹ̀ fún wọn lówó lẹ́ẹ̀kan ọ wá kó afárá wa ní àlífà àgbà Dr. Ahmed Amaduda fẹ́ràn ṣe ṣe àlífà ìṣẹ́jú kan tó kọ́ rẹ̀ kan dáadáa. Allahu ya kafi, Allahu ya shafi, Allah yusallimuna, Allah yu'afina, ya Rabbi ya takafi, fatifi murshidana,
في شهر أو بلوى مرضينا يا من شفى كل مرضى أنت يا شافي واشف داودنا ألفا لرائنا وآبه ربنا أنت المعافي ذوي الأمراض والمضطرين معافينا يا دافع الدفاع عن شيخ داودنا كل البليات والآفات آمين أنت السلام فسلم عبدك الفضل ليرشد الناس إيمانا وتامينا ثبت برجلي أمنا ثم عافية ثبت برجلي أمنا ثم عافية